àmọ̀nà sí kò jẹ́ kíjò padà sójú bí ó ti bọ́kọ rẹ̀ lẹ̀. tí ìmọ̀lẹ̀ ẹ̀fẹ̀ bá tàn sí ní tán ẹ mọ̀ pé ti bo nǹkan tí ò dáa mọ́ra. màmá àgbà o máa fi kí orúkọ tí mo fi jù ẹ lọ bọ̀ báyìí ló. ẹyin máa fi yàgbẹ́ mi kan di àwọn ẹni lẹ́yìn. wàá gbà ẹni kankan sí ọ̀rẹ́ mi. máa kú ẹ lọ́kọ̀ọ̀lọ́kọ̀. ọ̀rẹ́ ṣe máa wí. ìrọ̀lọ́pàá. olóko lórí burúkú lọmọ ìlú yìí ọmọbìnrin tó kúrú bí ikú tó ń pààyàn lójú. èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn ó tẹ wọ́n ti sọ láti mọ̀ wọ́n. àárín mọ́mí inú ilé. kí ló ṣe á. àdìgbò ayé bàbá jẹ́ ni o àwọn oníṣòrí rẹ̀. ẹ̀ṣẹ̀ wo la ṣe Ọlọ́run náà tí ò lè dáríjì wá. wàá má jìyà o ìyá má jẹ́ o in fact ẹni tí ò bẹ ẹ yáwó abẹ ìsan lórí rẹ. ìwọ bá jẹ pálásá ìyá. Mommy, this is not the right time for this. wọ́n ń torí ọ̀jà yín jà ọ̀jà yín ní kí ló dé tó ń jà lẹ́yìn ìkùlé òun tí ẹ fẹ́ dupò ọ̀sán gan ni. olúwa o mi dẹ̀ fẹ́ ṣe pé ó dà pọ̀ yẹn ti burú. orí ní bá yín tán o nígbà tí ẹdìẹ bá bá yín tẹsẹ̀ ẹ láàgùn báyìí ẹ ní rómi. ọjà pípẹ́ pípẹ́. ìjọ sókè tí mo jó yóò dá. tètè mọ ọkọ tí mo lè ṣe. ṣé gbà tí mo rìn ìṣọmọdé ṣọ báwo lọ ṣe máa pọ̀ lábí sóbẹ̀ yẹn. ẹ wo èmi máa ń rún nǹkan kan kí ni. kò fẹ́ bẹ́ẹ̀. ẹ wo ẹwọ ẹgbẹ́ mi wọlé tẹ́kọ̀ọ́ dé wọlé kí padà sílé yín. ó sì ṣe ilé ayé kò sí ewu ẹ̀rọ ó yá. ọjà mẹ́rin ni ọba ìjà mẹ́rin dáadáa yóò máa bọ̀ yá. Ẹ̀ṣẹ̀ borí ayé, ayé ẹ yí padà. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ayé yí padà. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ayé yí padà. Ẹ̀ṣẹ̀ borí ayé. Kò sóhun tá a ṣe láyé tó gbé. Kò sóhun tá a ṣe láyé tó sẹ́san fún. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ayé yí padà. Ẹ̀ṣẹ̀ borí ayé. Ìwọ nìkan ni mo mọ̀, ìwọ nìkan ni mo ní o, ìwọ nìkan ni mo mọ̀, Èdùmàrè máa kọ́. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹjọ́ mo ń béèrè bàbá kápẹ́ńtà. àǹtí ẹjọ ṣé kò sí problem. kò sí problem ẹ ṣáà bá mi kó wọn ẹ síta. ṣọ́ ma. No. Ẹ mọ̀ ní. ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́. Pé mo pẹ́. Dàpọ̀ ẹ mọ̀ bínú. Àwọn kan àlejò kan ló bá mi. kí ló tẹ̀ tí parí iṣẹ́ mi láti ọ̀dọ̀ọ̀dọ̀ ẹ̀ mo dẹ̀ sọ wípé mo fẹ́ travel ó yẹ tí èyí tí mo fẹ́ travel ẹ̀ ṣe wá sọ pé ẹ fẹ́ padà wá. Yóò parí.
àwọn mọ̀lẹ́bí kan ló bá mi lálejò ní pàjáwìrì tí mò ń tarí yanjú gbogbo ẹ̀ lọ́pàá ẹ máa lọ màá dọ́dọ̀ yín ní ìṣẹ́ bọ́. ẹ̀yin àti tani ẹ padà wá ń bì nísinsìnyí ẹ máa tẹ̀lé mi lọ cause àjọ máa parí ẹ̀ kí n tó travel. àjọ parí ẹ̀ fọkàn báyìí mọ̀ ń bọ̀. àwọn igi kan bẹ́ẹ̀ bí tọ́yẹ kí n kó lọ́tà ìpass ẹ jẹ́ n kó dáná. igi kan bẹ́ẹ̀ bí mi ìbínú ẹ̀jọ́ ó yẹ dá mi lóhùn o. ìta mo park sí. mo mọ́tò yín wá. mo nìyẹn já lọ. ṣe ti bùtù ṣe ti bùtù. ẹ park síta ẹ ń bẹ. ẹ gbọ́dọ̀ dájú mi dáa. wọ́n ṣe máa lọ wọ́n tó yẹ máa ṣe báyìí wọ́n tó yẹ máa fọ́kọ̀ báyìí ṣe wọ́n ṣe máa lọ láì fún mi lọ́wọ́ mo lè sọ pé mo lọ school kí ni wrong now kí ni wrong now wípé àwọn ọmọ ìṣe kan fún yàn nílé iná. wọ́n ní máa ṣe wọ́n mú mo lọ school náà wọ́n mọ̀ pé mo lọ school náà wọ́n lọ máa fi lọ́wọ́ dẹ̀ lọ ṣé ẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ ni dájì ni. ẹ kò rí bẹ́ẹ̀ ẹni tí dáàdì ń bá ṣiṣẹ́ ló wá jí pé wọ́n láàárọ̀ yìí. àdè má jí pé wọ́n ṣe pàdé fowó sílẹ̀ pàdé fowó sílẹ̀ wọ́n mọ̀ fowó yẹn wá important. ní sòrò. ẹ wo mo fẹ́ lọ rí mi ṣọ́ọ̀bù kìlẹ̀ sẹ́yìn náà tún kéèké sẹ́yìn á lọ́wọ́ nínú owó láti ra àwọn ọ̀dà òtútù náà mo lè sọ fún ọ pé ó yẹ kí n àbíyè lẹ́yìn wọ́n tó ń ṣe báyìí náà. ṣé o tún wá lọ sùkúl báyìí? ìròyìn náà tún sọ mo ti ń lọ sùkúl náà. ibo ni wọ́n ti ń bọ̀ lọ gbé wá fún mi. mo lọ kún mi nìbọn ìgbà tí mo débẹ̀ wọ́n ti close tap wọn mo ṣe ní kí n máa bọ̀ nílé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní sùúrù jàdíà. wọ́n tẹ̀lé wọn sọ̀rọ̀ bọ́ọ̀fù tá a sọ̀rọ̀ wọ́n. ó ti tó nǹkan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ kí n lọ change aṣọ mi bóyá tá a bá jọ jáde máa wo nǹkan tí mo. ẹ ṣe kí ni. ó kí ni sùúrù ọkọ ò ní sùúrù máa ojú pọ̀ sí nǹkan tó ń ṣe fún mi àwọn tó fún mi lọ́wọ́ ọgọ́ wọn sọ́ọ̀sì mọ́. gbogbo orí ẹ̀ ló fún mi ní ìwé ìtọ́ ọ̀rẹ́ mi ló fún mi ní ìwé ìtọ́ o ti rìnrìn kúrin tó fún mi ẹ̀rí ẹ̀sẹ̀ oníyà kí ni oníyà ọ̀nà ẹ̀rọ 950 naira kò lè fún mi máa 15 naira ebi ló sọ̀rọ̀ má wọrí. àǹtí mi kí ló ṣẹlẹ̀ dájú ni kí ló ṣe dájú ni ẹ̀wọ̀n wọn ti jábọ́ láti fi tọ́ ti lọ kàn lé ìkùnkùn wà hospital wọn náà ti gbé wọn lọ́wọ́ sí hospital mi náà ẹ̀wọ̀n ìjẹ́ lọ. ẹ̀wọ̀n náà ló sọ pé láti jábọ̀ ni. jábọ̀ ń bo. ẹ̀wọ̀n láti ibi tán ti ń ṣiṣẹ́. ẹ kí ló wá ṣẹlẹ̀ tẹ́ wá. ẹ̀wọ̀n wọ́n máa lọ tí retí bá pin tí kò kú mí kẹ́ni kankan ìwọ nìkan ló kù mí. Pamílẹ́rìn, kí ló ṣe ẹ́, kí ló tó ń ké? Bá mi sọ̀rọ̀ náà, ìwà àti tani ìwà ìdálẹ́jọ́ ń jà. Pamílẹ́rìn, ṣé bí wọ́n mò ń bá sọ̀rọ̀? Kí ló ṣe ẹ́ náà, kí ló tó ń ké? Kí ló ṣẹlẹ̀? Bí mi náà ṣe bọ́ta nísìnyí lórí tó ń fi. Ó ń ké. Pamílẹ́rìn.
Bamilere, kí ló ń pẹ́ lẹ́kún, kí ló ṣẹlẹ̀? Why tó ṣe ń ké? Why you crying? Bamilere, tí bá ti lè sọ fún èmi, wá ṣe lè sọ fún àwọn ẹ̀gbọ́n ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ké? Kí ni ò ṣe mí? Àti mi kí ni ò ṣe mí? Àti ẹ̀yin ẹ̀gbọ́n mi, àti dádì. Ẹ plan láti máa mú tọrọ kọ́ wọ́n kẹfì rán mi ní school. Ilé ìtọ́síjọ́ lórí ilé ló ti jábọ́ lórí pé à ń tẹ́yìn wọ́n kọ́ yẹn. Ẹ̀yin náà wọ́n situation ti pọ̀ sí wa. Kí n kò lọ ṣe fọ́lọ́, wáyé tí gbogbo kí ní ṣe wá rí báyìí, wáyé tí náà bá ṣe wá rí báyìí. Títẹ̀ lọ ẹyin náà sùn mọ́, ó máa dé lágbára. Ìwọ́n náà tún sunkún ni, kí ló ń pẹ́ lẹ́kún báyìí? Ọláìtàn, wáyé tí Ọláìtàn. kí n náà, kí n gbogbo ilé ìgbà ẹ̀. Akẹ́kẹ́ kábúrò ẹ̀ máa ṣe. O ò ní ìdí ẹ̀ náà, Ọláìtàn. If you're doing like this, kí ló fẹ́ kí mom sí ṣe? Kí ló fẹ́ kí daddy ṣe? Torí Ọlọ́run má kì í mọ́. Everything will be fine. Má jẹ̀jẹ̀ àláyé mi, àdánwò tí ó borí ẹ̀mí mi, má gbé kò lóòrò. Ìyá yìí pọ̀lá pọ̀ jù. Lórí ọ̀rọ̀ dáàdì wọn, ìyẹn Mr. Agbaje. Ṣe rí Mr. Agbaje nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí hospital ní Lansi, ó dẹ̀ lágbára gan. Kódà tẹbí tọ̀rẹ́ tojúlùmọ̀ gbogbo ará àdúgbò gan náà gbìyànjú dáwówó lọ́tún lósì, kódà tó yáwó hospital náà ló wà. Àmọ́ ìdí pàtàkì tí wọ́n fi ní kí bọ́ọ̀n débì ni pé wọ́n ní bàbá àwọn Mr. Agbaje ọmọ bá ń ṣiṣẹ́, ó dẹ̀ ní balance láti gbà lọ́wọ́ yín. A wò pé bóyá tí ẹ bá lè rí balance yẹn fún wa, a ti ẹ̀ rí àwọn owó ra oògùn fún, torí kò tiẹ̀ sóògùn kankan tó lè lò mọ́ ní hospital, kò sówó lọ́wọ́ anybody. Ètò ìràn wá lọ́wọ́. Mr. Aluko, ẹ mọ̀ kí n gbà tẹ́ ń wọlé bọ̀, èmi rò kọ́rọ̀ gidi lẹ fẹ́ sọ. Èmi jẹ Mr. Agbaje lówó. Ó sọ wípé ẹ ní balance láti fún, tábàdẹ̀ rí gbà á lè tún ràn lọ́wọ́ díẹ̀ hospital tó láti wọ́n. Èmi ò jẹ Mr. Agbaje lówó o, mi ì jẹ bàbá yín lówó. Bàbá yín gangan òun ló jẹ mí lówó. Sáìtì tẹ́mi gbé sílẹ̀ fún Mr. Agbaje tó ṣe dáadáa ni. Gbogbo iṣẹ́ tó ṣe sí sáìtì mi tí bàbá yín ṣe kó tó di pọ́ sick. Gbogbo iṣẹ́ yẹn ló bàjẹ́ náà. Mo pe kápẹ́ńtà mi débẹ̀, wọ́n láti máa sọ mi pé fake materials ni bàbá yín rà fún mi. Gbogbo sílì ló ti fọ́. Mr. Agbaje máa tún kó gbogbo èso, ó máa lọ máa tà á. Àwọn workers mi tún sọ fún mi pé kò sanwó àwọn. Kápẹ́ńtà tí mo tún padà gbé lọ sí site yẹn sìn, ìyẹn láti máa sọ mi pé gbogbo iṣẹ́ tí bàbá yẹn ṣe síbẹ̀, òun ti condemn ẹ̀ o. Èmi máa ní láti bẹ̀rẹ̀ láti máa tún ṣe ni. Ibo ni mo tún wá jẹ Mr. Agbaje lówó? Èmi ò jẹ Mr. Agbaje lówó, òun ló jẹ mí lówó. Madam, ṣé rí bóyá dádì wa jẹ yín lówó àbí wọn ò jẹ yín lówó, bóyá ká gbàgbé yẹn for now. Ìrànlọ́wọ́ la bá wá sọ́dọ̀ yín, a dẹ̀ mọ̀ pé ẹ máa ràn wá lọ́wọ́. Ara dádì wa ò yá láti jọ hospital náà wọ̀, a dẹ̀ lè dá wá sọ́dọ̀ yín. Nítorí la ṣe mú ọ̀rẹ́ wọn dání pé tó bá ti lè bá yín sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ẹ̀sìn náà látara wa, nǹkan tẹ́ bá ní ẹ fi ṣàánú ẹ jọ̀ọ́. Kémi sí náà látara ẹ máa gbọ́rọ̀ òṣì tẹ̀ ń sọ, mo ní mi jẹ bàbá yín lówó ẹni kì í sọ náà lára yín. Ẹ wọ ẹ wá máa lọ. Ẹ jọ̀ọ́ bó tiẹ̀ ṣe díẹ̀ lára owó tẹ́ jẹ dáàdì wa ẹ jọ̀ọ́ ẹ fún wa. Yíyíyíyíyíyíyíyá o ti gbàgbé nípa iṣẹ́ sí nígbà tí mo wá lè yín àbí. Mi ṣe kankan sí i. Tó ọ̀rọ̀ jí mọ́ mi. Ẹ ó yá ẹ ṣe ẹ wá máa lọ ẹ wá máa lọ. Ara bàbá yín máa yá lágbára Ọlọ́run, mo fàdúrà ràn yín lọ́wọ́, ara bàbá yín máa yá. Ó yá. Ẹ̀yin ọmọ, Ó yá. ẹ jẹun. Ó yá. Ìwọ nìkan ni mo mọ̀, ìwọ nìkan ni mo ní.
báwo ni ó tún jáde lọ nìyẹn o ìwọ tó ń rẹ̀ láti jọ yìí tó wà nínú ilé inú mi ti ẹ̀dùnkó gbélé lẹ́nujọ́ mẹ́ta ìpọ́lára ẹ̀ tó yà ó tún ń lọ nìyẹn ọ̀rẹ́ ẹ̀ tuntun wa mú ẹ jáde kọ́ yẹn. àmì ti yá màmí àmì ti yá. ara ẹ̀ ti yá. ẹ ṣáà mọ̀ ọ̀rẹ́ mi. ẹ mú mọ́. bàbá ẹ̀ jábọ́ látòkè ni. bàbá ẹ̀ jábọ́ látòkè pẹ̀lẹ́. iṣẹ́ káfíńtà ló ń ṣe. pẹ̀lẹ́ ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. wo bá ń kátà ń bẹ̀ yẹn kátà wá fún mi. kí ló ń ṣe. mo fẹ́ kọ́ta fún ẹ ní kó bá mi fún mo fẹ́ kó fún ọ̀rẹ́. kọ́ta fún mi. mọ́mí ẹ stop rẹ̀ jàre tó jábọ́ látòkè. ẹgbẹ́ kẹjà kẹpà talẹ̀ jàre kí ló dé ṣe báyìí náà wọ́n ní ọjà bọ́lá tókè nísinsìnyí fúlàtà ṣẹ́ni wọ́n máa ń ta ni. Hamda mo ní kí n kọ́ta fún ọ̀rẹ́ kan lọ fi ṣe bẹ̀ wọ́n ṣáà jẹun. ẹ stop fún wa lówó díẹ̀ láti àtúntì wọn. owó wàá dẹ̀ sọ pé owó òde gba ta máa fún wọn lówó máa fún wọn láta owó. Mọ́rẹ́nikẹ́ èlé ló wà nílẹ̀. kò sówó lẹ̀. Mọ́rẹ́nikẹ́ jẹ́ ìpè Mọ́rẹ́nikẹ́ wojú mi kò sówó lẹ̀. wo Hamda mo yẹn ṣèdí látọ̀jà ìwọ náà ṣáàrú tó bá sí pé mo yẹn ṣèdí látọ̀jà ni màá rí kankan fún ẹ kò sí nǹkan kan sìn wo padà wá tó bá ṣe díẹ̀ màá rí 10,000 fún ẹ. jẹ́ àlọ́ síta ọmọ ìyá wa yóò. jọ wá. jẹ́ àwọn olóhùn sáà máa lọ jẹ́ àlọ́ta. olóòtú pẹ̀lẹ́ ó mà ṣe o kéèyàn jábọ́ látòkè sísàlẹ̀ igbó ṣé nǹkan tí mo sọ yẹn ṣé kò dáa ni ṣé nǹkan tí mo sọ yẹn ò dáa ni. àtàwọn nǹkan tó kọ pé ká máa rà kán máa lò èyí tá a ti rà yẹn ti tán jẹta kò tí ì sí ní báyìí tá a máa rówó rà fún wọn débi tí wọ́n máa tún lò kọ́lọ́n kó ṣàánú mi. àga igan mo fẹ́ tí ń jẹ̀ sí ọtọpẹ́díkì tí ó mọ̀ ní kí yẹ̀yẹ̀ mi gbó dáadáa. ẹ máa need wheelchair ni wheelchair mo pè yí tẹ́ fi jókòó báyìí sí irú wheelchair yẹn ẹ máa kàn máa gorí ẹ̀ òun tí ń ní táyà yìí tó ní táyà náà lè máa wíìlì ara yín jáde ẹ̀ tú wíìlì ara yín padà wíwá tẹ́ bá fẹ́ gbatẹ́gùn àbí nǹkan kan. ó rí sọ ọkọ mi torí a máa ń gbé wọn náà ni bọ́ máa tọ́ a máa gbé wọn ni. bóyè ó mi pinnu èyí dúdú ní jàrí ẹ náà torí mi rọgbẹ ní ìpadà rìn nígbà tó ní wọn wá máa ra wíṣẹ àtúntáyà fún mi ọpẹ́ ìdí wọn rà tó ní ríìmù lásán tó bá wá yá nìṣẹ ẹni wọn mọra manual mọ kí wọn lọ gbé oníbátìrì wá tí màá gun bíi Vespa. nǹkan tó ń sọ ni wípé oníṣíà yẹn irú bẹ́ẹ̀ bá fẹ́ jókòó bẹ́ẹ̀ ṣe lè nà rẹ̀ ìyẹn tó máa jẹ́ kára yín náà kó tún ṣe dáadáa ẹ jókòó sí irú tẹ́ bá fẹ́ bọ́ tàtẹ́ fẹ́ nu ohun tó ń ṣe lálàyé nìyẹn wo máa wo tí ẹ jàre ọkọ mi tó bá jẹ́ yẹn náà ló bá máa rà wá fún wọn jọ bá wa ra wá wọn ní nǹkan máa jókòó. nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé mi ò bá ti pé àkìntì ẹ̀kọ́ jíǹjì jẹ́ ilẹ̀kẹ̀ fi ra àmọ́ kọ̀ńténà tèmi náà tán seize àti gbogbo àwọn ọjà tó wà náà tó jẹ́ kí n tiẹ̀ ti ká ní mo ti tajà díẹ̀ tí mo ti rówó ni n bá rí wheelchair yẹn rà kó bá tiẹ̀ jẹ́ tòkunbọ̀ tí ó jẹ́ tuntun láti ẹ̀ sì lè máa rí yẹn fi wíìlì ara wọn lọ wíìlì ara wọn bọ̀. ṣé pé owó iṣẹ́ àwòsí ní ìwà owó yẹn ti wọlé sá. ọkàn bẹ ní ọkùnrin tó dámọ̀ràn fún mi. ẹ bá gbé mi wọ́n tọ́lẹ̀ tí wọ́n á fẹ́ fẹ́. ayé ìgbà tá a bí yẹn wọn dédé orúkọ sọ orúkọ tọmọ yẹn bá mú wáyé lọ́jọ́ tó ń bí tó fẹ́ sọ sínú ẹ̀ òun náà la máa sọ nígbà tí wọ́n dẹ̀ ní ìbùkún olúwa ni òun wáyé lọ́fíìsì àwa náà dẹ̀ rí wípé orúkọ gidi ni ìbùkún
olúwa ilé tí bùkún bá wọ̀ ayọ̀ wọbẹ̀ nìyẹn lágbára ọlọ́run orúkọ ẹ̀ yìí máa sàn wá ìbùkún olúwa òye máa bùkún nú ọlá wa lágbára ọlọ́run a sì máa ṣoríire. mọ́mí ó ṣe wá jẹ́ pé láti ìgbà tẹ́ ti bí mi sínú ilé àríbùkún olúwa rí àfìbànújẹ́ ìpọ́njú rádaràda òṣì ló bá wa ń gbèrú lé tó fi ààbò mi ó ti sún mi. má sọ bẹ́ẹ̀ o orúkọ tó wo yẹn ìbùkún olúwa ó sì máa sàn wá ó máa sàn wá dáadáa. Màámi ṣe rí ọlá ìtàn tẹ́tí ẹ̀ sọ ẹ̀mí orúkọ yẹn ò rò mí rárá o. Màámi mú mọ̀ pé ọlá tí ò kí ń tán òun náà ń pè ní ọlá ìtàn. Màámi kì í má purọ́ fún yín kò sí ọlá kọ̀ọ̀kan lára mi kódà nínú ilé wa yìí kò sí ọlá ta ní ti tán báyìí. Màámi mo ti wọ wàhálà o. Kí ló ṣẹlẹ̀? Gbogbo àwọn tí mo lọ bá ṣiṣẹ́ lẹ́ni tí mo rò pé bóyá màá ti rí owó díẹ̀ mú wálé ká fi jẹun mo ò rí owó mo tún wá wò pé kí n ṣe alábàárò bí mo yẹn ń bọ̀ mo gbẹrù lọ́wọ́ èèyàn kan kí n lọ bá drop ẹ̀ síbi tí mo rí kí n gbé sí àṣẹbí tó yẹ kí n gbẹrù sí kan ni mo lọ gbé sí àwọn tó lẹ́rù rò pé mo ti jí ẹrù wọn ni màámi wọ́n ń nà mí ẹ̀mí mi fẹ́ bọ́ ẹ wò màámi ẹ já tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí o kó má di pé ọlá ìtàn tẹ̀sán mi à ní padà rí ọlá kankan nínú ilé wa yìí o. ẹ má sọ ọ̀rọ̀ méjì lọ́rọ̀ àmàrọ́lá ẹ. mo ti wáṣẹ́ káàkiri kò sí ohun tó fẹ́ gbà mí sẹ́nu iṣẹ́ wọn ni mo jọ olè mú ṣé mo jọ olè ní. padà òun lówó ọlọ́run ní jẹ́ bá wọn bímọ lé o ò jọ olè o ìwọ sọ fún wọn ni wípé ò jọ olè pé ìyá ẹ ló jọ ẹ wò ó ẹ fọkàn yín balẹ̀ kò sí ohun tó le tí ò ń rọ nígbà tó bá yá ẹ̀yin gangan máa wò ni wípé ṣáwàṣá ni gbogbo ìyà tá à ń jẹ ìyá máa gbàgbé ẹ gbogbo ìtẹ́mi náà ṣe yìí mi ìfẹ́ kẹ́ máa banújẹ́ rárá mo fẹ́ kẹ́ máa rẹ́rìn ní gbogbo ìgbà ni. ìgbà wo nìkan fẹ́ dà láti. àwọn tí mo dájú ara wọn ni ò yá ẹ ẹni tí kò dojú máa gbé e. èmi ò mọ nǹkan tó ń ṣàwọn ẹ̀gbọ́n ẹ̀ mi mọ ewé irú wọn yìí ò tẹ́ mi lọ́rùn rárá ẹ wò ó ẹ lọ fi ọkàn yín balẹ̀ torí pé mi náà dákẹ́ àdúrà n bá ti jí àdúrà mò ń gbà máa jí lóru ń gbà mí máa gbàdúrà mo mọ̀ pé ó máa dà ṣé ẹ̀ nígbàgbọ́ pé ó sì máa dà fún wa ni. Mami èmi tiẹ̀ nígbàgbọ́ torí ibi tí mo wáṣẹ́ lọ láàárọ̀ ẹ̀ ìlú wa pàdé aláàánú tó fún mi lówó ẹ̀ ó ní pé ká fi jẹun ẹ jẹ́ ká fi rògùn dáadé bóyá chain tó bá wà ń bẹ̀ a lè fi ra gàrí káàmù. ìyẹn náà ló kọ́kọ́ ṣe mo sọ díẹ̀díẹ̀ náà ni wọ́n padà ráàánú. ṣé ìgbómo yín ṣé mo ní kó wá ṣe lò ní pẹ̀lú gbogbo wàhálà tó wà ń lé ṣó fẹ́ kó bá wa ní ṣé wàhálà tèmi àtẹ̀gbọ́n yẹn ṣe òótọ́ ẹ̀ àbí tó tún tí wọn tún wá ṣe lọ tí kò bá lọ ṣe é lọ́nà nǹkan. Màámi ṣé owó lélẹ̀ 2000 ṣó tiẹ̀ tí káwọ́ ògùn dáàdì. èmi náà ń rí wàhálà yín ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń sá sódò tẹ̀ ń sá sílẹ̀ ṣé mi ní help yín mi ní wà supportive mo fẹ́ support in my own little way. ta ló ràn ń ṣe kò tiẹ̀ sí wàhálà. Mami ṣẹ̀ṣẹ̀ tún wà ń bẹ̀. wo ọkọ mi máa wọ tí inú ló ṣe gbé wọn bí wọ́n gbà lọ́ra oògùn dáàdì yóò ṣe kákan ní oògùn wọn ẹ lọ ra yẹn èyí tó ká ẹgbà ṣé ti wà ká fi ra gàrí kárí nǹkan mu. ilé ńlá ilé ìgbà tá a bá fẹ́ rẹ̀ sí ní kọ́lé wọ́n máa kà á fún wa ní iye ní ìkànnì lágbára ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ló máa rí ó máa rí bẹ́ẹ̀ máa rí bẹ́ẹ̀. ìwọ nìkan ló kù mí ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan ni mo ní o. Àjọlá nǹkan tó sọ fún wa lẹ́kọ̀ọ́ irọ́ gbáà ni irọ́ ló ń pa sọ fún mi jẹ́wọ́ fún mi ní sọ̀rọ̀ sí ibo ló ti rówó àbí ṣó ti ń rìn kúrìn kúrìn o kí ló ṣe ibo ló ti rówó. mo kàn dábí ọgbọ́n ni. ẹ ṣé o ọlọ́run á bùkún ẹ̀yin náà o ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o
Ọlọ́run á bùkún ẹ̀yin náà. Ayé yín á dá. Ẹ ṣeun. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o. Ọlọ́run á bùkún yín o. Ẹ ṣé o. Ẹ ṣé. Ẹ ṣeun. Ẹ mà ṣeun o. Ayé yín á dá. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ṣé o mọ̀ pé nǹkan tó ṣe é wà very very dangerous ni? Ó léwu tí kò bá ṣe é kọ́. Ó dáa, Anjola, promise me that you won't do that again. Kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Jọ̀ọ́. Báwo ni mo ṣe ní ṣe bẹ́ẹ̀ mọ́? Tí mi bá ṣe bẹ́ẹ̀, ibo la ti fẹ́ rówó oògùn dáàdì? Kí la fẹ́ máa jẹ? Báwo la ṣe fẹ́ survive? Don't worry about that. Ọ̀nà àkọ́wà mọ̀ ṣe, I will do something about it. I'll work hard. I'll work hard. Please don't do that. God. Ẹ̀dẹ̀ ní ká má rìnrìn ìkórè. No. Báwo la fẹ́ survive? Kí ló ti dá? Ọ̀rẹ́ má kí mọ́ náà. Ṣùgbọ́n kí mi náà má kí ni. It's okay. Nígbà tí ìrètí bá pin, tí kò kú mí kẹ́ni kankan, ìwọ nìkan ló kù mí. Ìwọ nìkan ni mo mọ̀, ìwọ nìkan ni mo ní o. Ìwọ nìkan ni mo mọ̀, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Ìwọ nìkan ni mo mọ̀, ìwọ nìkan ni mo ní. Ìwọ nìkan ni mo mọ̀, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Ṣé ògbówó? Lẹ́yìn bá fi sí fún dáadáa. Bẹ́ẹ̀ nínú owó ẹ̀ kò yọ 100 naira kúrò ńbẹ̀, má gba gbogbo owó tán. Ṣùgbọ́n ó ti gbowó ni. Ó sanwó ni. Ó gbowó lọ́wọ́ ẹ̀ ni. Ó fún ọ lọ́fẹ̀ẹ́. Mo rẹ́ ní kẹ́ àpà ni ẹ́. Ó kọ fún ẹ bá mi gbé wádúrà àtàtúkọ fún wọn. Àpà bí bẹ́ẹ̀dẹ̀ máa 12 tí mi ìmọ̀wọ́ dání wọ́n lò ní gbẹ́pẹ̀rẹ̀ tòmátòsì fún mi kò ní gbẹ́pàtà fún mi kò ní gbẹ́pà lùbọ́sà fún mi. Àpà àmdá. Àwọn ọmọ bọ́lá nìkan ti dá mi ní gbèsè. Bọ́lá nìkan ti dá mi ní gbèsè. Ó fi bàtà fún mi. Ẹ̀dọ̀wọ̀n bí ẹ ti ń ṣe yẹ máa ní sùúrù. Kí n tó pé ẹ̀ ń tajà ní bus stop ń sì lórí ká máa pa olójoojúmọ́ ni. Kí ló ṣẹlẹ̀? Adúrò ata tí mo rẹ́ nìkan fi tọrẹ. Ó ṣàmọ̀. Ẹ ṣe bí ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni. Wádúrà ata tó kọ fún wọn. Wọ́n dẹ̀ mọ̀ pé bàbá ò kì í jata o. Bàbá ò kì í jata o. Màmá ẹ̀jà rẹ̀ wọ́n ti ń jata. Ìgbà yẹn wọ́n ṣẹ̀ jábọ̀ ni. Wọ́n ti ń jata ń sìn. Bàbá ẹ̀ ti ń jata. Wọ́n ti ń jata ìtọ́jú wọn. Ló wá kó gbogbo ata yìí ló kó fún kókó máa gbé lọ. Níbi tí mo ti rà ní máa 12 bí mi ìmọ̀wó débẹ̀. Wọ́n ò ní tata fún mi. Wọ́n lòun ní gbẹ́kẹ̀rẹ̀ ata fún mi. Kò ní gbẹ́kẹ̀rẹ̀ tòmátò fún mi. Màmá ẹ̀ jẹ́ ká máa ṣàánú. Ọlọ́run ló ń ṣàánú ẹ̀. Ṣé mi ìṣàánú tẹ́lẹ̀ ni? Òun ni mo tún fi sí fún. Mo rẹ́ nìkẹ́ lẹ́yìn náà pọ̀. Ó ti pọ̀ jù kí ló dé. Wàá dùn nǹkan tó kó fún wọn. Wọ́n lè fẹ́ kó màmá ẹ̀ pé màmá ẹ̀ má bínú jàre. Ìgbà tó ti kó fún wọn náà nílé ìyọkù. Ẹ jẹ́ kó máa kúrò máa yanjú. Wàá yanjú ẹ̀. Ta ló wá fẹ́ fún mi lówó sí? Ìwọ ló máa fún mi lówó. Mo rẹ́ nìkẹ́ ọ̀tá jẹ́ ni ẹ́. Àpà ni ẹ́. Àpà ò rí. Ó fẹ́ ta ni. Ó fi ń tòṣì. Ó fún wọn láta. Ọ̀tá jẹ́.
ọ̀tá jẹ́ burúkú yìí tó bá sọ̀rọ̀ máa tún fọ́ má fẹ́ etí ẹ̀ má fẹ́ etí ẹ̀ má fẹ́ etí ẹ̀ má fọjà mi tán. Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Má jẹ́ wá bí aláìsí, má jẹ́ jẹ́ aláìsí. Tí ó borí ẹ̀ má gbé gòkè bàbá. Má jẹ́ wá bí aláìsí. Báwo ni wọ́n expect kankan ó ti jẹ́ kó dún lọ kó dún so in all tí ilé ní bá máa fi ṣú ó jẹ́ kó dún tí ó bá dún náà máa sáré rally round call 1 or 2 of my friends torí owó mi tó wà ń ta pọ̀ gan ni àwọn èèyàn máa ń ṣe bí ẹ má wọrí said I should come today we don't change. ẹ máa wá àṣùmáṣe mo máa yanjú ẹ it's not Ìwọ nìkan ni mo ní o, ìwọ nìkan ni mo mọ̀ o, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Ìwọ nìkan ni mo mọ̀ o, ìwọ nìkan ni mo ní. Ìwọ nìkan ni mo mọ̀ o, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Má jẹ́ wá bí aláìsí, má jẹ́ jẹ́ aláì mi. Àdánwò tí ó borí ẹ̀mí mi, má gbé kò mí o, bàbá. Kí ló ṣe é? Má jẹ́ wá bí aláìsí, má jẹ́ jẹ́ aláì mi. Àdánwò tí ó borí ẹ̀mí mi, má gbé kò mí o. Torí pé ìyà yìí kọlá pọ̀ jù, mo mẹ́ni tí ń ṣé dájú ló yẹ kí irú kan bá ìṣẹ̀lẹ̀ sí? ẹrù yìí wò lẹ́lẹ́nu kan bẹ́ẹ̀. Kò yẹ kó jáwọ́. Kí dáàdì kó má lè dá lọ tọ́ílẹ̀tì. Kó yẹ pé àwọn ọlọ́mọ bá wọn lọ tọ́ílẹ̀tì, àwọn ọlọ́mọ tó lọ gbé wọn jòkó. Why is everything like this for us? As in, ṣé àti ṣe ọlọ́ǹkà tó wá sáyé ni? Wọ́n ti gbogbo ẹ̀ṣẹ̀ wá rí báyìí. Pamela, it's tiring. Mi fẹ́ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀. Yes, it's tiring. Mo fẹ́ kó mọ̀ pé kó sì máa dáa jù báyìí. Lọ́jọ́ wo? Lọ́jọ́ wo lọ́dún wo lọ́sẹ̀ wo ni? Ṣé nígbà tí gbogbo wa máa kú tán kíkan tó dáa ni? You're not getting the point. I don't understand. Pamela, I am your sister. Kò dé sọ fún ẹ pé nǹkan ṣì máa dáa jù báyìí lọ. Ṣorí bí dáàdì ṣe wà yẹn. Fine, he is sick, but àwa tá jọ mọ wọn, tá jẹ́ family wọn, I need láti wà very very strong for him. Kò ń ṣàwa ló ti yẹ ká máa ṣe báyìí. He doesn't need this. Strong follow. I am getting tired of this. You don't understand. Why? He's looking so useless. No, he's not useless. He was very hardworking. He was everything you need in a father. He can't even do anything. Stop. Let's just go. Carry you. Take out. Daddy, báwo lára yín sí? Ó ti díẹ̀, ó ti ń yàtọ̀ díẹ̀. Wọ́n náà fi wọ́n lẹ̀, fi dáàdì lẹ̀, tára wọn bá yá máa ní dáwọn náà jọ.
Èmi ti ń rò pé bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa gbé wọn síta ṣe mọ̀ ká máa gbé wọn sínú oòrùn. Inú oòrùn ṣó wà òkè ṣá a ṣe máa gbé wọn sínú oòrùn ṣé ẹran ni wọ́n ni ta fẹ́ sá wọn sínú oòrùn. ká máa gbé mi sínú oòrùn ṣùgbọ́n ọmọ wo ló fẹ́ yà yìí ṣé mo ti yá àdí Kúndí nu Kúndí ní máa ń sánú oòrùn ọmọ yìí. Rárá dáadé ẹ má rò bẹ́ẹ̀ mi ò mìíràn bẹ́yìn èmi kò rò pé bóyá tá bá gbé yín sínú oòrùn tá bẹ́yìn bóyá gbogbo ara yín ti máa gbẹ. gbẹ̀ngbẹ̀ sọ̀njọ́ kókó sì lọ if you don't know what to say bóyá kó lọ wá nǹkan ṣe lọ dáná lọ ṣe oúnjẹ fún dáàdì kó get out. wọ́n tajà rẹ̀. olóṣì dáàdì ẹgbẹ̀rún jẹ́ ti lògùn yín. ẹ má bù ní tí a ní sọ ní sọ tí Kẹ́hìndé Adéyẹmí ní sọ sí mi ní sọ ohun ẹni ń kọ̀ǹtú rẹ̀ sí ọ àwọn sáàmù mi. dáàdì nǹkan tó ti ṣẹlẹ̀ ní pé tó bá ti di ọ̀la mo fẹ́ yọjú sí Pamílẹ́rìn ní sùkúl so mi mọ̀ bóyá tẹ bá máa rán mi sí. kí ni mo fẹ́ fi rán ọ sí kò sí ní tí fi rán ọ sí ó bá dọ́dọ̀ rẹ̀ pé mo ní kó kọjú sí mi rẹ̀ ni kọ́ mọ́ sí bẹ̀rù kọ́ fọkàn balẹ̀ kò sí ní tí ó ṣe mí o ẹ̀yìn ní kú o ọmọ ìjáyà o ẹni mo ní ọmọ ìjáyà o kò sí bí rẹ̀ kó fọkàn balẹ̀ o. tó bá bí ẹ̀dá ìwọ tútù kan tó sọ yẹn. yes ẹ ti mọ sọ ẹ ti wọ́n bí lọ ó yá ìyá ẹ̀ mo fẹ́ tún. Calm down. Sorry, àbí sùn. Gbogbo ilé ìfọ̀ ìdúró ọlọ́run. Ṣé tó lè máa fọ etí ẹ̀? Mo bọ̀ mo fẹ́ bá ọ̀rẹ́ mi parí ìjà ni. Ìwọ ni mo máa ṣe báyìí náà. Wọ́n ti ṣe máa sọ̀rọ̀ yìí. Tó bá ti pé yẹn jọ mí nẹ̀ bẹ́ẹ̀. Afẹ́rúbójú bọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ rẹ̀ rọ̀. Àdàbà jẹun kù fẹ́yẹ̀lé. Òrófó jẹun kù fà oko. Lọ́jọ́ àbákò ọmọ ní owó lédè ni. Ọmọ tí ó sì mí o. Bàbá máa jẹ́ kó máa ṣọkún mọ́ mi lójú o. Ọmọ tí ó ṣe lédè mi o. Jọ̀wọ́ ọ̀run má máa jẹ́ kó kú o. Torí bíná bá kú afẹ́rúbójú bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ rẹ̀ rọ́pò. Àní bíná bá kú o afẹ́rúbójú bọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ rẹ̀ rọ́pò. Àdàbà jẹun kù fẹ́yẹ̀lé. Òrófó jẹun kù fà oko. Lọ́jọ́ àbákò ọmọ ní owó lédè ni. For the past 5 years, ní sex. I hate men. Pansa òfurufú. Pansa padà já sí mọ́nì. To hell with men. Father is also a man. Èmi wò pé ohun tó yẹni ló yẹni ni. Okùn ọrùn ò yẹ dìyẹ. Ṣé ẹ ya wèrè pọ̀? Táwa lè dìyẹ tátátá lókun wà lọ́rùn rẹ̀. Ẹ ṣọdún ayọ̀. Bẹ́ẹ̀ni náà. Ẹ lè ṣí ọdún ayọ̀ ni. Johnny, you've satisfied yourself. I think you need a man in your life. Kò sí nǹkan tí ọkùnrin ṣe tí obìnrin ò ṣe. Your idea is wrong. You must have something to do with men. Gbogbo nǹkan tó ṣàtẹnumọ́ kò ju wípé men are demons, including my father. Yálà yẹ ẹ̀ lọ́wọ́. Irú ọ̀rọ̀ burúkú olùsàn sí ọkọ mi. Kí ló ká àwọn parents mi náà ọ̀rọ̀ tó wà lẹ̀? Ṣé fẹ́ gbọ́ mo dín ẹnu kù fúrọ̀ yálà jà ní fẹ́ pẹ̀tẹ́lẹ̀.
tèmi náà bá wá sọ fún ẹ sí pé á bà yà lákàrà. Mo ní kó wá rí mi lẹ́nu ṣé o ò mú aago mi ni wá dẹ̀ pé fóònù mi. Kò dẹ̀ wá wò kò rí bẹ́ẹ̀ o small phone tí mò ń lò yẹn mo ti tà. O tún ta fóònù kékeré tó ní problem yẹn pọ̀ gan o. Kò dẹ̀ ń ṣe problem o problem wa ń lé ni a ní problem kékeré kan lé so mo á ní kí n tà ká wá sáré sọ̀tì problem yẹn out. Ẹ tún ní small problem débi pé òun ta Nokia 3000 naira. Wọ́n nǹkan ṣe sọ́rọ̀ ààrẹ o. Owó mọ́ tó ṣẹlẹ̀ ní àtẹ máa book appointment kó fi rí báyìí. Ṣùgbọ́n pé fóònù mi pè mí jẹ́ ká book appointment kó rí mi. Okay, kò sí problem. Ìgbà wo wá ni? Pé fóònù mi náà o ṣáà ní nọ́mbà mi lọ́wọ́. Mo kọ sílẹ̀ máa. Bọ̀bá mi wá 500 níbẹ̀ kí n fi wọ mọ́tò padà. Kò tún lówó ọ̀kadà. Mo kúrò wá bí ni láti ilé wa náà. 50 naira tó máa fi gbọ́kadà òfin ní. Ó fi fine tó bá lè fún mi 500 bóyá kó bá mi wá 100 naira or 50 naira kí n fi mú báyìí. Kí n bẹ wá 50 naira àbí 30 naira. O ò ní kankan rárá. Ilé wa dẹ̀ jìnnà. Gbébọ́dì ìgbà wo ló máa fi délé? Kò sí problem 30 naira jẹ́ fi wọ márùn-ún bíbá ẹ̀ máa àti tí bá ti dé làjọ ọ̀nà máa stroll yòókù. Ṣé ibi ṣe wà yìí ṣíṣì kò sí lára mi ní cash tètè máa fẹsẹ̀ rìn lọ́mọ ìgbà mélòó ló máa fi délé wàá tètè délé náà. Ṣé kí n má fọ́ra mi tó wó ni? A ní kò pè mí. Nìkan ni mo ní o, ìwọ nìkan ni mo mọ̀ o, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Ìwọ nìkan ni mo mọ̀ o, ìwọ nìkan ni mo ní. Ìwọ nìkan ni mo mọ̀ o, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Nígbà tí kò sí ìrànwọ́ mọ́. Nígbà tí ìrètí bá pin tí kò kú mí kẹ́nìkan. Ó dẹ̀ sọ̀rọ̀. Ìwọ nìkan ló kù mí. Ìrònú sórí àgbàkodò ní ti ẹ̀kọ́ kan tí mo lè sọ ní ọmọ ní tá à ń kọ síbẹ̀ dùn. Ó lè ṣì láwọn èèyàn ó lè ṣì gbá làwọn ẹ̀dá mi. Kéèyàn yáyàn nǹkan kó dẹ̀ tó àsìkò kó máa dá padà kó wá di ọ̀ràn kó máa di bó lọ kó yà fún mi. Mo yá ẹ lówó kó dẹ̀ dówó mi padà èmi náà ní ìdówó ń sìn láti fún wọn kó fi ṣe nǹkan tó fẹ́ ṣe ń sìn kò lè dáwó mi padà kódà kò gbé kọ́ọ̀lù mi mọ́. Kí ni ìyẹn ní láti ṣe pẹ̀lú owó tó ní mo fẹ́ kó fún mi léni? Àlàyé yẹn náà ni mò ń ṣe fún ẹ owó tí mo fẹ́ fún ẹ náà ni ẹni tí mo yá lówó ìdáwó ti tọ̀dọ̀ mi padà báyìí bí mo ṣe wà yìí pínrín béèyàn lá mi mọ́lẹ̀ sìn owó ẹyẹ ló bọ́ o ò lè rí nǹkan kan. Mo ti sọ fún dádì àti mọ́mì pé ó ní kí wá gba owó yẹn lọ́wọ́ ẹ léni and you know my dad's condition that
He's very, very sick. Dúró ṣé kò sí fámásì kan ládùúgbò yín tán tiẹ̀ ti mọ̀ yín tán ti mọ̀ pàdúgbò yẹn lẹ́yìn pé tán mọ̀ pé ẹ lè sá lọ kẹ́ tí ẹ lọ gba oògùn yẹn láwìn lọ́wọ́ wọn tó bá dẹ̀ dé ẹ fún wọn lówó. Like bóyá kó wọlé lọ kó lọ check bóyá wà á rí bó ṣe ṣe kékeré. Ìdí mi ni mò ń gbénu lé kí ni mo fẹ́ tù. Bó wọnú gbogbo bẹ̀rẹ̀ ń sin àwọn agolo rẹsì agolo ẹ̀wà tí ò sí nǹkan kan bẹ̀ ló máa rí kò sóúnjẹ kan nínú ilé àbọ̀sibọ́sí owó tí mo fà fira. Nǹkan tó mí ni pé kò sí nothing. Ọlọ́mọ mi kò sẹ́ni tó jẹ mí lówó ni kò tiẹ̀ fún mi lówó ni kò tiẹ̀ fún mi lówó ni. Nǹkan jẹ́ kó. Problems ó ṣe. Ìgbọ́n tí mo fọ́ ọkàn tó sì mẹ́rin ní ìlọ́wọ́. Ìyá mi jẹ́ ìrìn àjò ìyá rẹ̀ tó bá wá kí ni mẹ́rin. Tí kò kú mi kẹ́ni kankan, ìwọ nìkan ló kú mi. Kí n gbára dúró, owó lónà fẹ́ fún mi, owó mi. Àwọn òbí mi. Nígbà tó ti bàbá mi láyọ̀ ta ni mo fẹ́ sọ fún? Ṣé sọ síta? Ọkùnrin máa ní ká o. Mo lè wá rí pé nǹkan tó ń ṣe ò dáa, kò mọ́ láì dáa. Ayé mi ti bàjẹ́. Pé kí ni mo wá sọ́dọ̀ ẹ̀. Ṣé ìlú ẹ̀kú rẹ̀ wò? Kò ṣe é sọ síta. Sọ́tà mi ti bá. Ayé mi ti bàjẹ́. Men are scum. Ìkànnì aláìda ìran yẹn yóò tún kíkẹ́ àgbáyà. Ìkànnì òfurufú náà lè dà fún ẹ. Ìkà oṣù àgbáyà. This place not me. Ìkà oṣù lọ. Ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o. Ẹ ṣàánú mi o. Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà o. Ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o. Ẹ ṣàánú mi o. Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà o. Ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o. Mo ti lọ síbẹ̀ o, but mi ìgbà tí mo jẹ pé ìfẹ́ ìgbé kọ̀. Ẹ ṣàánú mi o.
Ọlọ́run á ṣàánú ẹ̀yin náà o. Ṣé yìí mọ̀ tẹ́lẹ̀? Hello. Ṣé mọ̀ tẹ́lẹ̀ ni? Ilé mo suspect. Hello. Mélòó ni? Ilé ò fọ́ lójú sẹ́. Mélòó ni? Owó ni ìgbà. Ilé ò fọ́ lójú sẹ́. Àdàbà jẹun kù fẹ́lẹ́, òrófó jẹun kù fà oko, lọ́jọ́ àbákò ọmọ ní owó lédè ní. Okay, mo ti gbọ́ nǹkan tí Fọlá sọ, but Fọlá ó ṣọ́ọ̀pù ọmọ yìí máa ṣiṣẹ́. Sis, ó máa ṣe. Kí n lè gbọ́ ẹ̀sẹ̀ tí ò fara òjò. Kí tẹ̀ ló kọ́ ẹ̀ náà, what's your name again? Ìbùkún ni mà. Ìbùkún. Yes. Ó dẹ̀ dẹ́ lójú pé wàá ṣiṣẹ́. Máa ṣiṣẹ́ máa ewu wà very hardworking. Anything tẹ́ bá ní kí n ṣe máa ṣe. Anything máa mi lè ní dàní mà. Ṣorí èmi ò ní iṣẹ́ cleaner fún ẹ. Mo ní enough house help, so mi ò ní iṣẹ́ cleaner fún ẹ. But iṣẹ́ tí mo ní fún ẹ, ṣoṣù ọ̀pọ̀ máa lè ṣe ṣá. Máa ṣe máa ṣe. Okay. Tó bá ti lóun máa ṣiṣẹ́, I'll personally hand over to you. Okay. So do the needful. Ẹ ṣé máa, thanks so much.
Ibukun? Yes, ma'am. Are you sure? I'm sure I'm very sure. Ìjọba ní kọ́ bá mú glass cup wá. Bọ́lá yìí sọ. Tó bá rí ọ̀sìn lórí ilé ayé mi dùn mí. Alórí. Fọlá, ṣòro ti Fọlá ọ̀rẹ́ mi. Fọlá. Tájọ lọ sí secondary school ń gbà yẹn náà. Fọlá. Fọlá ti wà òkè, Fọlá ti lówó gan. When I mean òkè, ó ti lówó gan. Owó ẹ̀ àzìn, owó ẹ̀ loud. Tó bá rí mọ́tò ìdí ẹ̀. Ọmọ mo fọ́. Fọlá ti wà nǹkan tó fẹ́ múnú mi dùn ni pé ó promise láti help mi. Tó bá ti promise kó máa help ẹ, definitely ó máa help mi náà nìyẹn. Màá bá sọ. Ṣàjẹkọ́ ìdílé mi náà wá ṣe gbogbo ilé tí mo kàn ń jókòó déyàn tí máa sọ fún arákùnrin náà. Ọlọ́run ti gbàdúrà wa o. Ọlọ́run gbàdúrà wa o. Ta lórí? Mọ́mí ẹ̀ ń ti Fọlá. Fọlá. Yes, na Fọlá ọ̀rẹ́ mi tájọ lọ secondary school. Mo rántí ẹ̀. Kí ló ṣe Fọlá? Mọ́mí ẹ̀ wò inú mi dùn. Tẹ́ bá rí Fọlá ti lówó. Mọ́mí tẹ́ bá rí mọ́tò ìdí ẹ̀. Ó lè promise fún my help wa. Ó ṣe é. Mo ti sọ fún yín pé bìkan láti máa ráàánú gbà. Àánú ló ń dé sí wa yẹn o. Àánú ti ń wọlé tọ̀ wá nìyẹn o. Ẹ rí o. Ẹ wo bí tọ́lọ́run ti gbà ṣàánú wa báyìí. Àwùjọ òní tòun náà. Olúwa ṣe o. Bó bá ti ràn ẹ́ lọ́wọ́, tètè jára mọ́ o. Bá àbúrò ẹ̀ náà sọ tiẹ̀ o. Màá bá sọ. Inú mi ti ń dùn. Ọlọ́run ò ṣe o. Mo dúpẹ́ o. Ọlọ́run ò ṣe o. Òun náà máa rálá àánú jìnnà sí o. Fọlá ti lówó. Fọlá ti wà òkè. Mọ́mí tẹ́ bá rí mọ́tò ìdí ẹ̀. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ Fọlá lé. Ẹ wo ibi ń pa mí, kí ló wà létéyàn lè jẹ. Ráìsì àti ẹja bíi méjì tó kù. Mo ti ń pò pọ̀ mọ́ ráìsì. Ẹ jẹ́ kí mi lọ. Mo náà ní mo ń ṣe pọ̀. Ẹ jẹ́ kí n lọ jẹ́ ẹ̀ máa ń mú. Ó yí wà wọ́n máa yí pé kaná ni ẹ wọlé kì í lọ. Ẹ lọ. Bàbá máa jẹ́ wà bí aláìsí, máa jẹ́ aláyé mi. Kí ni gbogbo rẹ̀ ní kẹ́ wà? Kó bá mi lọ ta olóhùn ò lè lọ. Tó dẹ̀ mọ̀ ipò owó yẹn ni mo fi ràn lọ sílé ìwé. Kó má lè bá mi tajà. Wọ́n ra ata, wọ́n dẹ̀ fẹ́ lọ. Kí mo rẹ́ ni kẹ́ kó lọ lọ́ta fún wọn ṣe ló ń sá káàkiri. Ló ń fojú pamọ́, ọ̀rẹ́ ò yé mi mọ́ o. Mo rẹ́ ni kẹ́ tí ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Bá mi bá sọ̀rọ̀ bóyá gbọ́ sí ẹlẹ́nu o. Torí ọ̀rẹ́ ò yé mi báyìí. Àfi kó máa gbowó kó máa lọ sí skul. Kó gbowó, òun ló mọ̀. Bá mi bá sọ̀rọ̀ bóyá gbọ́ sí ẹlẹ́nu. Èyí tó jù ni mo ti bá sọ nínú ilé ká tó jáde láàárọ̀ yìí. Bá mi bá sọ̀rọ̀. Bọ̀dá mi ọmọ skul làwọn ọmọ yẹn wà látọ̀ wọn ní kékeré máa bá wọn lọ ká. Tó bá dé sùn àwọn máa sọ oríṣiríṣi lọ́bíṣọ́ máa fi hàn pàǹtẹ̀. Ó yẹ dáhùn ni. Mo ẹnikẹ́, ìtọ́ mi kò sí í dé sí ẹ. Ìtọ́ àwọn ọmọ skul òṣèlè wọn mọ́ mi ẹ lọ́wọ́. Kó ṣe ata ilé fún ẹ lọ skul ni. Ìtọ́ ìtẹ́ ló ṣe ṣe wá lánàá o. Mo ẹnikẹ́ wo èmi tí mo ti tọ́jú bọ̀. Wọ́n ṣe ọkọ fẹ́mi mọ̀ tó ìtẹ́ ló yẹn ṣe wàhálà. Owó ìtọ́ àwọn ọmọ skul òṣèlè wọn mọ́ mi ẹ lọ́wọ́. Irú ọmọ olùfẹ́ dà. Ṣé ọmọ tó mọ ẹni tó ń ṣe ṣá? Ṣé ó ṣọ̀pọ̀ olóńkàwé skul ṣá? Ṣé kò ṣe àwọn tó ń lo fake life yẹn lọ ń lò skul? Tó ń lo ṣẹ́ni ló lu aago yìí. Níbo lọ sí lọ́wọ́? Mo rẹ́ nìkẹ́, àwọn ọmọ skul ẹ̀ ló ń sá fún. Ló ṣe fẹ́ bá mi tajà mọ́. Ọjà tó ń bá mi tà láti jẹ́ èkó tó dípò máa wọ skul tó wọ̀ yẹn ló ti ń bá mi tà. Nísìnyí làwọn ọmọ skul rẹ̀ ló jẹ́ kó bá mi tajà mọ́. Ó ti ń kẹ́gbẹ́kẹ́gbẹ́. Dẹ̀ máa wá wo. Mo mọ̀ wọn governors bíi mélòó kan tó ẹ pé tó bá ti dé láti skul báyọ̀ máa kọ́kọ́ lọ kiri ọjà ni. Nísìnyí o wá sọ fún mi pé ojú ń tiẹ̀ kọ́ àwọn ọmọ skul rẹ̀ kọ́ máa rí ẹ pé òun bá mi ta ata. Ata ni mò ń tà, gbogbo ayé mọ̀ pátá ni mò ń tà. Mo rẹ́ ni kẹ́. Ẹ má dà yín lọ́wọ́ ẹ ní ṣúgà. Káwọn ọmọ skul rẹ̀ má bàa mọ̀. Wọ́n ń gbà tẹ́mọ́ pẹ́ lè ṣe ẹ̀ ní pè mí. Mo ẹnikẹ́. Ṣé àbá mi bá sọ̀rọ̀? Mo ẹnikẹ́. Kí eléyìí jẹ́ first and the last fún ẹ. Ṣé mo bẹ̀ sọ̀rọ̀ ló ń jẹ́ pamọ́ ní? Orí ẹ̀ dàrú ni. Mo ti gbọ́. Ikọ́ ṣe ni. Mo bẹ̀ sọ̀rọ̀ ló ń jẹ́ pamọ́ lórí ẹ̀ dàrú ni. Bá mi bá sọ̀rọ̀ bóyá gbọ́. Tọ́rọ ti di big girl. Ẹ tí ìmọ̀tẹ́ kọ́ tuntun. Táwọn fẹ́ bá wí gbà rẹ̀ ẹni kọ́ máa bá wí kọ́ máa bá wí. Ṣé mo bí ẹ̀kẹ́ ti ṣe mú láti kékeré ẹ̀hún kó bẹ̀rẹ̀ di kí ló fẹ́ mọ́ yín lọ́wọ́ láàrin. Má bínú, ṣé àbá mi bá sọ̀rọ̀ bóyá gbọ́ sí ẹlẹ́nu. Ọ̀rẹ́ ni kẹ́, mo promise ẹ lẹ́nu. Ìjọ́kíjọ́ tó bá tó wá fi ẹjọ́ ẹ̀sùn rẹ̀. Ipò tó ṣerú nǹkan báyìí. Ìjọ́ ẹ̀ ló máa stop school rẹ̀. School tó ń jọ́ ẹ lójú tó fẹ́ lọ sọ ẹ̀dá kúdà rẹ̀. Ìjọ́ ẹ̀ ni máa stop rẹ̀. Wáyé. Ṣé wọ́n fẹ́ fọwọ́ mi lórí ìwọ̀n? Ìkọ́ ṣe mi ọ̀kẹ́ ṣé mi ló bá sọ abẹ́ orí ẹ̀dá rù. Ó ti wù yẹ́. Orí ẹ̀dá rù. Mo rẹ́ ni kẹ́. Ó ti wù yẹ́. Boy, guess what?
Guess now. Okay. I met my friend Fola. I was so excited about it. You know what I'm doing, of course. Fola's logo. If you see Fola, but the remote to one day. She said she's going to get a job for me. Oh, my help me. Who's thinking I'm going below down? Yeah, what's your real life? That's better. Show me. Could see really so. But why you called about this? You could buy me now. Mo win jackpot. Àbí nítorí ọmọ kan tó mọ iṣẹ́ tó lọ ṣe tó fi lówó o kò dédé pàdé ẹ̀ tó dẹ̀ ní kó máa bọ̀ wọ́n á máa gbé o ṣàfẹ́ kẹ́gbẹ́kẹ́gbẹ́ ọmọ ṣe àmọ́rú nǹkan tó ń ṣe níbo ló mọ̀ tó ń rìn lọ bí orí tán ṣọ́ngi kó tó wá padà wá tó ní ó ti lówó gan o wá fẹ́ lọ gbọ́dọ̀ wọn ok mo sọ fún ẹ pé mi ò lè tọ́jú ẹ̀ ok mo mọ̀ pé mi ì tí wà ok lọ títí mi ò dẹ̀ ní nǹkan púpọ̀ tí mo ti lè ṣe fún ẹ wọ́n sọ pé tèmi ò ní dàbí o wá fẹ́ tún fẹ́ kó lọ o fẹ́ lọ máa gbé lọ́dọ̀ ẹ̀. So make sense, yeah? That's not it. But Fola she ọmọ burúkú now. She's not a bad person. Ọjọ́ wo ló ti rí gbẹ̀yìn tó fi mọ̀ pé kò ṣọmọ burúkú? Ro dáadáa o. Ní tèmi èmi ò rò pé mo fara mọ́ mo fọwọ́ sí nǹkan bẹ́ẹ̀. A bẹ́tà kó mọ̀ wọ́n ara ẹ̀. Kọ́lọ́n dẹ̀ gbàdúrà ẹ̀. Òun ló pè ẹ́ jù. Nítorí ó gbé mọ́tò kan sí láwọn ọmọbìnrin ayé ìsìn tó jẹ́ pé àgbákò tó ń gbé kiri kò ń ṣe kékeré ó jẹ́ ṣe sùúrù kó má lọ ṣàgbákò látàrí tèmi nìyẹn o mi ò love ẹ mi ò lè tọ́jú ẹ ó lè máa ti dá fún mi lọ títí ó sì máa dá fún mi o nítorí rẹ́ni tó ní mọ́tò ń sìn inú ẹ ti ń dùn òbí inú ẹ ṣe dùn débí. wo gbogbo èrè tó ní pé ìbùkún rìn yẹn ó máa dá kó tètè kọ́ṣọ́ ọ̀nà ẹ̀ ló tára lé ẹni bá ń jẹ kòkòrò tí ó dá tá a bá sọ fún un wẹ́rẹ́ ò ní jẹ́ ká sùn mọ́jú. ìfẹ́ wa lọ sí tẹ̀wọ̀n ìwọ tètè máa lọ́ọ́ tì ẹ̀wọ̀n méjì jẹun lọ tó bá dé. kéèké ọ̀lẹ́nu. ẹgbẹ́ má gbàgbé mi. ọ̀gá fi olùkọ́ mi lọ. kéèké. àkàtọ̀ àbúrò ẹ̀ tí wàá mú bọ́ ẹgbẹ́ tí wàá dànù. àwọn olówó rà wọ́n máa tọrọ ẹ̀ náà máa tọrọ kò sí ìkàtọ̀ tọrọ tètè bá wí kó má lọ yà wí jẹ́ má jẹ́ ká fọ̀rọ̀ náà sọ̀rọ̀. ilé ní reason tó ń fi ṣe gbogbo nǹkan tó ń ṣe okay number one I no dey give am ó lè ti rò pé wèrè òkúkú lówó lọ́wọ́ náà á débí ni á ṣe kùṣùkùṣù kò tún ní fóun lówó wọn á tún dá lọ wí náà. gbàgbé sórí ìyá ìlú lóró òpànìyàn lórúkọ dá bọ̀dálà nífìsì ọkọ sọ pé Mr. Boye ìwọ ní gbé ẹ̀bẹ̀ bọ̀dá Boye wọn ní Boye ó ti tó ọgá ṣebíyà ok ibi táwọn sọ ìpẹ́ jù ẹ máa padà fẹ́ra yín náà ẹ̀dọ́kọ àti àwọn máa fẹ́ sílé inú ilé ẹ̀ yìí bó ṣe rí yìí náà ló máa fẹ́ sí jọjọ gidi gan ni olókùnkùn dùn kó pa fà. èmi máa pe bóyá sọ ẹrọ ẹnu mi tèmi ò dẹ dá o. kò yẹ kó dá náà ni. n bá fún lẹ́yọ kan kó máa bá yí ni. ọ̀rọ̀ obìnrin ò lè tó yẹn wá jẹ́ kó mọ̀ pórí wọn ọpọlọ mẹ́rin náà lórí obìnrin pé kó jẹ́ kó mọ̀ obìnrin ò lápọ̀nlé. má pe kó pe ọ̀dọ̀ fi ronú ẹ̀ kó má. jẹ́ kó mọ̀ ni. ọmọ kan tí gbọ́ngàn dàbí kínní. mo láìka bẹ̀. Yes. ó ṣe dáadáa torí wọ́n rí yẹn olùtúwà mọ eré ṣe. tí mo kàn bá wọn ṣeré kékeré ni ọ̀sán wá ní mo good náà. wọ́n sọ pé wọ́n look good. anyway mo fẹ́ advice ẹ̀ ṣé wí nísìnyí táwọn client ẹ̀ ti ń like ẹ̀ wọ́n máa rówó gan but o ní láti wà wise about it. tó bá ti ń lo owó yẹn try kó máa save irú dáàdì ẹ̀ tó sick nsìn
ó yẹ kó save owó tó máa fi máa tọ́jú wọn ṣùgbọ́n má lọ fara wá àwọn kan ò jẹ́ pé irun náà máa ń ra aṣọ bàtà wọn ní savings. So and kò ṣe tí ń ṣe dáadáa iná ni kò ṣe máa ṣe dáadáa má jalè o lọ́ra fògùn sínú ọtí fáwọn kan kó máa kùn wọ́n lórun kó máa jí wọn lówó kó wọ́n ń gòdì sálọ o tí bá mú ẹ máa mú ẹ báyìí máa hàn dé over fáwọn ọlọ́pàá ṣùgbọ́n wọ́n ní èyí tájá fi ń bọ́mọ ṣeré òun náà ló fi ṣe kí ni. ẹ lọ́ọ́ jẹ́ kí n fi èyí okay of course ọmọ tó lè rí sí i. Okay, so I don't understand what you want. Because of Francine, I've told you, I don't want to have anything to do with you. Can't you let that sink in? Get on share, baby. What do you want from me, man? Oti sumi niye, oti choke me niye. Me friend oti point is shaking oti sum, man. I don't want to have anything to do with you again. It's as simple as that. So you will learn here. Just keep me shaking me. Keep me no Lord. Abi, Benzema kilo ni mo so, man. Emi mani, emi titi mani. Excuse you. Ìgbà tó wá títí ńkọ́. No, ìgbà tó títí ńkọ́ kí ló fẹ́ kí n ṣe sí yẹn. I said I'm done. You're a gold digger. Kí ló ń ṣe ẹ́? Ah, mo ti try fún ẹ tó now. Ó dà kí ló tún fẹ́ látọ̀dọ̀ mi. What do you want? Tí mi ṣe fún ẹ. But nísìnyí mo ní ó ti tó lọ wá anybody tó lọ wá síwájú. I'm done. I have someone I'm chilling with. Ó ṣe máa ń pè mí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni. Yeah. Tó máa disturb mi kó fẹ́ fẹ́ mi. Yeah, I remember. Ó máa ń sọ fún mi pé ó ṣe mọ́ sí. Yeah, I remember. Ìgbà yẹn, you know, I wanted to test the cookie. Yeah, mo fẹ́ taste cookie. When the taste, like, what do? And that's it, and I'm done. No. Kí ló fẹ́ náà? Mo ti jẹ cookie yẹn. Ṣé ìwọ máa jẹ cookie lẹ́ẹ̀mejì ni? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Wá. Kí ló ṣe? Kí gbogbo ilé tó ń ṣe? Are you acting for me or what? Oh, girl, just go, man. Go. I'm done. No, kò yẹ. Ó wá fẹ́ máa choke me. Ó wá kí obìnrin fẹ́ máa choke yẹn. Ó fẹ́ máa choke yẹn báyìí. Kí ló ń ṣe ẹ́, man? Kí ló ṣẹlẹ̀ lórí ẹ̀? Ó lè pariwo náà. Ẹ̀gbọ́n ẹ wá da girl yìí lóhùn ìjà rẹ̀. Kò yẹ yín. Ẹ mọ̀, kọ́mọ boy wà, kọ́mọ girl wà. Àtọmọ boy kò process nǹkan. Kó dẹ̀ délẹ̀. So mo dẹ̀ ti tọ́lá, mo ti pàápàá. Ó dẹ̀ ti sún mi. Just try to explain to her. Ọ̀rọ̀ ìyá òye fún àbí ọmọ yìí ṣe lóun ṣe mọ́ ó fọ́ mi lẹ́nu. Ló wá lóun ṣe mọ́ yẹn ò ṣe. Ọmọ gbé ìjọba ẹgbẹ́ tẹ̀lé ọjọ́. Ó máa ń pè mí láàárọ̀, ọ̀sán, alẹ́, even òru. Ó gbé láàárọ̀, ó gbé lọ́sàn-án, ó gbé lẹ́lẹ́tì. Ìgbà tó ṣẹlẹ̀ wọ́n ní kí wọ́n bá mi sọ. Wọ́n sọ fún mi pé òun ṣe mọ́ sí i. Mi ò lè fi lé o. Olóhùn ṣe mọ́. Olóhùn ṣe mọ́ sí i. Wà lórí ìbílẹ̀. Ilé tó yẹ náà. Tí wọ́n sọ ẹran mẹ́rin kíkan kan máa. Tó bá lọ́wọ́ ṣe mọ́ fi sílẹ̀ náà fún ọ̀rọ̀ náà. Lọ sí ẹ̀. Ilé tó yẹ náà. Ìwọ́n náà máa lọ fún ilé tó yẹ. Ọ̀dà wa ń ṣe nígbà tẹ́ pé. Kó jọ ẹ mọ̀ kó má tún jẹ́ gẹ́ọ̀ tó jẹ́ ìyàn lè fi yan gan yín náà mi lè gbé jáde wo wíìgì tó tún ṣe sórí just there. Ti wíìgì ọjà wà bá àtọwọ́ ẹ náà wà bẹ́ẹ̀ náà tó wá lóò ṣe mọ́ náà ò ṣe náà nìyẹn kò ní tó yẹn ọmọ ìwọ náà wà máa lọ ní kò máa lọ náà. Ẹ mọ̀ káwọn kí n wà kí n rí babe kí n lè fi ṣe ṣàkárá. Wọ́n kò ní tẹ̀wájú ẹ lọ kò ní sí yẹ̀yẹ́ sọ̀rọ̀. Ó lè ti ó ti jẹ bọ́gà sí. Ìwọ náà farabalẹ̀ níṣẹ́ wọ́n yẹn sọ tó bá mọ̀ kó o ṣe mọ̀ wá farabalẹ̀ sọ fún. Mo ti sọ fún àwọn ọmọ. Bọ́bọ́ ìyá òye. Ọmọ tó máa ń lábà tó yẹ pé ti bá wà àgbà níjọ́ tí mo wà kíṣì yẹn tó ń gbà mo kàn gbọ́ Ìwọ nìkan ni mo mọ̀, ìwọ nìkan ni mo ní o, ìwọ nìkan ni mo mọ̀, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Ìwọ nìkan ni mo mọ̀, ìwọ nìkan ni mo ní, ìwọ nìkan ni mo mọ̀, Èdùmàrè máa kọ̀ mí sílẹ̀ o. Má jẹ́ wá bí aláìsí, má jẹ́ jẹ́
kò mí o bàbá má máa jẹ́ ìwà bí aláìsí má jẹ́ jẹ̀yà láyé mi àdánwò tí ó borí ẹ̀mí mi má gbé kò mí o lọ́rùn torí pé ìyà yìí pọ̀ lápọ̀jù mo mẹ́ni tí n ó gbé tán lọ ẹrù yìí wúwo mẹ́lẹ́nu kan pé ìwọ nìkan ló lè kó mi yọ mo má yẹ mi tán wá ọ̀run dákun bá mi dá sí ìyà yìí máa pọ̀ lápọ̀jù mẹ́lẹ́nu kan pé ó bàbá ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan ni mo ní o ìwọ nìkan ni mo mọ̀ Èdùmàrè má kọ̀ mí sílẹ̀ o ìwọ nìkan ni mo mọ̀ ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni mo mọ̀ Èdùmàrè má kọ̀ mí sílẹ̀ o nígbà tí kò sí ìrànwọ́ mọ́ nígbà tí retí bá.